ìyẹ́ bá gbọ̀n yẹ́ pẹ̀pẹ̀ iye rẹ̀ aṣọ alákọ̀tún ọgbà inú ohun ìmísí ni pèdèpèdè fi fọ̀rọ̀ yáyé èdè pàbíyàbí dún ọ̀rọ̀ kó lè fìmí sí ró. VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá ti jáde látọwọ́ Ààrẹ Kọ́lá Ọlátúnjí ó da jẹnẹjẹnẹ bọ́lẹ̀ ó gbóná jẹjẹrẹ ọrùkú lálá. VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá yìí kọjá àfẹnuròyìn ilé tí ò bá ní ìran rẹ̀ dín kan o. èsì o ọ̀pọ̀ èèyàn ló ti fa ìmọ̀kànmọ̀kà wẹ́wàá tasí àgẹ̀rẹ̀ síràwọ̀ ẹ̀ tó gbé wáyé. àǹfààní wo gan ló wà nínú kéèyàn ọmọ rúràwọ̀ tó gbé wáyé. iṣẹ́ wo ló bá ràwọ̀ kọ̀ọ̀kan mu. irúfẹ́ ọkọ tàbí aya wo ló yẹ kí ràwọ̀ kọ̀ọ̀kan máa fẹ́. aṣọ wo ló yẹ ní wíwọ̀ tó fi mọ́kànlá aṣọ. oúnjẹ jíjẹ kí làwọn ìṣòro tó ń bá ràwọ̀ kọ̀ọ̀kan rìn. kí sì lọ́nà àbáyọ sí. ṣé ràwọ̀ omi tiẹ̀ ni tàbí tiná. afẹ́fẹ́ ní ìràwọ̀ rẹ ni tàbí terùpẹ̀. kọ́ má bàa wọ́ṣọ òdì fún ìràwọ̀ rẹ. ó ṣe pàtàkì kí gbogbo ilé ó ní VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá lẹ̀. omi balẹ̀ ó nípa òjò balẹ̀ tá ṣàràṣàrà. Ààrẹ Kọ́lá Ọlátúnjí la pọ̀ wọ́n ọ̀rọ̀ mọ́lẹ̀ ká. ó tún pẹpẹ àṣírí ńlá tó farasin sínú ìràwọ̀ ìṣẹ̀dá kọ̀ọ̀kan. yálà ìràwọ̀ náà ni tàbí tomi. ìràwọ̀ afẹ́fẹ́ tàbí tilẹ̀. gbogbo ẹ̀ pátá ni Ààrẹ Kọ́lá Ọlátúnjí fọ́ sí wẹ́wẹ́. VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá. tẹkiníkà náà ẹ̀ gáyàtà. ó mọ́lẹ̀ kọjá sísọ. ó ti wà lórí VCD nìkan ni o. ó bẹ ní ọ́fíìsì akíkanjú ọdẹ ní Old Gate Radio Kwara GRA Ìlọrin. ó tún wà ní Sericom Media Link ní ìrẹwàlédè Summit ní Yidi Road Ìlọrin. VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá ti wà ní gbogbo ìlú Òmùaran, Ọ̀fà, Ìkìrun, Kìṣí, Ṣakí, Ìgbòho títí wọ ìlú Ìlọrin. ẹ sì lè máa pe Ààrẹ Kọ́lá Ọlátúnjí gangan sórí 08161588877 tàbí 08063960072. VCD Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá ti jáde. ẹ tètè lọ rà ó.